lórí ilẹ̀ Yorùbá lórí ipa tẹ́ kó nínú nàdẹ́kò kí ló dé tí Afẹ́nifẹ́re àti Afẹ́nifẹ́re Renewal Group tí ò lè tẹyọ kan àti pé kí ló fà á tí Yorùbá ò lè fẹnu kò ṣọ̀kan. Kò sí ní tó ní ọmọdé yọkan níjọ́ náà lọ́hùn àwọn bàbá wa ni à ń jà láàrin ara wọn. Ayọ̀ Adébánjọ, Bọ́lá Ìgè, Sàọ̀lání Hùn Àjàyí, kìnnì kan àtàwọn governors wọn wà gbà yẹn. A dẹ̀ ṣe wàhálà títí àwa tá a jọmọdé ńgbà náà lábẹ́ wọn ká parí ìjà. A tiẹ̀ pèpàdé kan tá a pè ní ìpàdé gbóògbàlẹ̀. Ìpàdé gbóògbàlẹ̀. Nílé bàbá sẹ́nitọ̀ Níjẹ̀búgbó. Ó kọ bàbá sápá lórí báyìí. A lọ àwọn ni leader Afẹ́nifẹ́re nígbà náà lọ́hùn. A fi try láti parí gbogbo ìjà yẹn. No sooner tá a bá parí ìjà tán. Lọ́ba di bíi kò lè tó ó lè má jọ̀sẹ̀ kan lọ tí wọ́n tún máa ìbúra wọn lójú pages of newspaper. Kíní yóò dá báyìí ẹ̀yin bàbá wa kẹ́ ẹ mọ́ búra yín kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ àlùfáàṣà síra yín kò dá báyìí. Àwa pèpàdé ńlá kan CIITA nìbàdàn bí ìgbà yẹn la kóra wa jọ Wálé Ọ̀ṣun, èmi, Jìmí Agbájé, Yínká Odùmákin, gbogbo wa yẹn la kóra wa jọ. Èmi tó dá ARG sílẹ̀ ni. Àwa kóra wa jọ. Àwa pé gbogbo wọn bàbá yẹn wá síbẹ̀. Sẹ́nitọ̀ Ayo Afolabi àtàwọn governors tí wọ́n kó ìjọba ní 2003 gbà débi àbára wa sòótọ́ ọ̀rọ̀. Wọ́n dẹ̀ níjà parí. Inú wa dùn àtúkà. Ìgbà yẹn 70th birthday Chief Ayo Adébánjọ ó wà lọ́nà. Ó kù bí oṣù mẹ́ta. Làwa ní ẹ̀yin bàbá wa o ìkankan nínú yín ò gbọ́dọ̀ bá oníwèé ìròyìn sọ̀rọ̀ o. Ẹ jẹ́ a fi ilẹ̀ bẹ́ẹ̀ kíjà ò lè parí. Ẹ bá fẹ́ oníwèé ìròyìn sọ̀rọ̀ ẹ má bá sọ̀rọ̀ ní tó jẹ mọ́ ilẹ̀ Yorùbá kálàáfíà ò lè jọba. Ojú ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta lọ ní bàbá Ayọ̀ Adébánjọ ní wọ́n bá fọ́ gbá yàn ga. Gbogbo ń ta ní ọmọ sí pátá. Gbogbo ẹ̀ náà. Àwa ò sì lẹ́nu àti bú àwọn bàbá wa. Làwa tún pera wa jọ. Ẹ wá mi ó dé dúró. Ntọ́ yẹ ká máa ṣe oníbílẹ̀ Yorùbá ó ṣe lọ wájú. Ẹ jẹ́ ká fọ́ọ̀mù ara wa sí group. Afẹ́nifẹ́re náà sì ni wá. Ńlá ìpera wa ní Afẹ́nifẹ́re Renewal Group. Ìbàdàn Retreat Group lákọ́kọ́ ń pè é. Ká tó wá sọ di Afẹ́nifẹ́re Renewal Group. Ìbàdàn Retreat Group. Lákọ́kọ́ ń pè é. Títí dìgbà tá a ṣe IITA program. Bẹ̀tí ń gba Papa Sẹ́nitọ̀ Adésànyà, Abraham Adésànyà tán papòdà. Tá a rí péjà yẹn tún wá ń lé jù. La ní ẹjẹ́ set up Afẹ́nifẹ́re Renewal Group. Afẹ́nifẹ́re Renewal Group ń tá a fẹ́ ṣe ni pé gbogbo nǹkan tó yẹ ká Afẹ́nifẹ́re kúkú máa ṣe ká máa ṣe lọ. Ìyẹn láìdá Yorùbá Academy rẹ̀. Yorùbá Academy ṣì wà bẹ́ẹ̀ wọ̀. Lẹ́gbẹ̀ẹ́ government house níbí. Ìgbà yẹn la kọ pépà tó bí Dawn Commission. ARG lọ́kọ̀. Dawn Commission wà bí àbíòsì mẹ́. Ìkànnù wa láì ṣe DG Dawn Commission dípò Fámákinwá ọ̀run rí ẹ̀. Nígbà náà lọ́hùn. Ìgbà tá a ṣe then Ṣẹ̀yẹ Oyèlẹ́yẹ who is now the DG was also one of us.
ní Afenifere Renewal Group yìí náà. lọ béèrè lọ́wọ́ ẹ̀ ní èmi mo sọ bẹ́ẹ̀. So that was the purpose. Àtúnwá dá Kwara Kogi Commission lẹ̀. Kí ló jẹ́ dá Kwara Kogi Commission lẹ̀? There are 16 local governments in Kwara State. 12 of the local governments are Yoruba local governments. The remaining 4 or 5 are not Yorubas, and they are outside the Niger. Ẹ jẹ́ ọmọ bá Niger wọn lọ. We have about 5 local governments in Kogi that are purely Yoruba local government. Ẹ jẹ́ kan yẹn join wa, kan form their own kíní Oya State. That was how we formed the Kwara Kogi Commission. Kwara Kogi Commission is still on. Wàhálà tí ń ṣẹlẹ̀ lénìí tí àwọn agbésùnmọ̀mí bandit as at that time láti kọ fún ìpàpé bandit àti Fulani herdsmen wọ́n ń bọ̀. Wọ́n torí ẹ̀ pé àwa kan ní State Department ní US tá a bẹ̀rẹ̀ sí kiri Nàìjíríà pé kí bandit ọmọdélẹ̀ Yorùbá. Kidnapping ti bẹ̀rẹ̀ ní East, àwọn Fulani ti bẹ̀rẹ̀ rampage wọn ní Alam Plateau ní North. Ọmọdélẹ̀ Yorùbá, we started and we still have the documents. So kì í sọ̀rọ̀ pé bóyá, and that document is over 10-15 years now. That is it. So, but a ṣe aláìbáwọn bàbá yẹn ṣe tí wọ́n bá ní à ń ṣe nǹkan kan à ń yọjú bẹ́ẹ̀. A dẹ̀ sọ láàrin ara wa pé a gbọ́dọ̀ jí kábù kankan nù wọn torí bàbá wa nìyẹn. Ó ti yé ẹ sìn. So bó ṣe wà nìyẹn. Pé ká ṣe pọ̀, àrédì láti ṣe pọ̀. Àrédì. Ní wọ́n bá pè wá wà ń dá wọn lóhùn. Àwọn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ẹnì kọ̀ọ̀kan nù wọn, wọ́n á wá sí program tá à ń ṣe. The only thing ni pé tẹ́ ẹ bá nírú set up bẹ́ẹ̀ yẹn, àwọn kan wà tí wọ́n fà kíkọrí pé àwọn lágbájá jẹ́ fún ẹ ní instance kan. Ọ̀run rí bàbá lénìí, mi ò fi yọ̀ wọ́n. Tí Fáyọ̀ Adébánjọ, wọ́n rí mi ń jọ kan Premier Hotel, bí èmi wà ń bẹ́ńjọ náà lọ. Bí bàbá ṣe rí mi, bàbá bọ̀ láti inú hotel, èmi ń wọlé bí reception yẹn. Ní bàbá ní, Ayọ̀ ni à ń jẹ́, èmi náà ń jayọ̀. Ayọ̀, olórí àwọn rẹ́bù. Rebel leader. Wọ́n wá rẹ́rìn. Wọ́n á ní, bàbá, ẹ ṣoríire o. Wọ́n ní, kí ló wí? Mo ní, you are very lucky, sir. Òyìnbó mo sọ ọjọ́ náà lọ́hùn. Mo ní, you are very, very lucky and you should thank your stars. Wọ́n ní tí wọ́n bá thank stars ẹ̀ ń kọ́ pọ́n fún ẹ̀rẹ́ bó sọ pé wọ́n ṣoríire. Mo ní, you are lucky, wọ́n mọ bí mò ń bá a lọ. Wọ́n ní kí ni lọ́ọ̀kì àwọn. Bàbá Saolani Ajayi was with him. Mo ní bẹ́ẹ̀ tí bí ata pọ̀ tó, mo lẹ́ lọ́ọ̀kì, mo ní gbogbo wa la join. Mo ní gbogbo ń tà ń ṣe pátá, gbogbo dẹ̀ ti ṣe ẹ̀yìn ni, a sì máa kọfí yìí lọ ni. Ní bàbá bá mú ọ̀pá tán fi rìn, ní wọ́n bẹ̀rẹ̀ sí fi lé mi kiri. Ọmọ burúkú kìíní kan. That is to tell you how friendly and lively we were with them. Àwa ò jà. Bẹ̀tà láwọn kan lẹ́gbẹ̀ẹ́ lọ́ntàn fi pé bákan ló yẹ orí, ó nọ́mà. Tí orí tó wà important is how we will move Yoruba land forward. Go and look at it. Anything to Don Commission, even the Southwest Development Commission tí federal government ṣe set up. Ọwọ́ Don Commission náà ti gba details. Railway tí wọ́n fẹ́ ṣe sí Southwest nísìn. Tó jẹ́ pé all our major towns will have railways.
nta àti kọ́lẹ̀ ni. ṣùgbọ́n nígbà táwọn bàbá yìí ti dàgbà dògbò tí wọ́n ti lọ ó wáyé ó rọrùn báyìí láti dàpọ̀. Wàhálà abẹ náà nù tí ọmọ wọn ní ọ̀ka bímọ òpòrò nù ẹ̀, òjòlá bímọ òpòrò nù ẹ̀, òdìjọ́ tá a bá tí ó lè rí. lẹ́yìn àgbààgbà náà rèé àwa ọmọ tẹ́sí fi lẹ́kùn. sọ orí fáyà àwa náà ti dàgbà ní tó tiẹ̀ wá ṣe ti yín wọ́ọ̀sì torí ní tó ṣẹlẹ̀ ń sìn ní pé ńgbà táwa ń ṣe àpò wa là ń kọwọ́ bọ̀ tá a ti ń dáwó ẹ̀yin kọ́bọ̀ ọ̀rọ̀ bí ẹ ṣe rówó gbà nínú tẹ́ ẹ bá jókòó tì ní kò tiẹ̀ wá jẹ́ àrí kankan nù yín kẹ́ ẹ wá jọ ẹ̀ wá ń bá ní ọwọ́ àjọ ẹ̀ wá ń sìn ńgbà ọba wá lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta torí pé wọn ò pín kọ́bọ̀ lọ́sà yìí. kì í ṣe pé bóyá ẹ̀yin bàbá náà jẹ gàba ọmọ ìgbẹ́nu ẹ lọ láti ìbí ọlọ́dún báyìí. ọwọ́ ilé tí mo kọ́ ń jọ mo ti ń ṣiṣẹ́ ni mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ officially as a graduate since 1977, as a junior staff in the Force Authority since 1969. lórí tẹ̀fẹ̀ kọ́ mi. Ṣé mo lówó ni? Ọmọ inú ẹ̀rọ̀fọ̀ lè mí àtẹ̀rọ̀fọ̀ ń dé ọpẹ́lọpẹ́ Ọlọ́run.